Yàtọ̀ sí ìgbàgbọ́ ọ̀pọ̀ èèyàn wípé Aláàfin Ọ̀yọ́ tuntun Kábíyèsí Ọba Hakeem Owóadé ìpè bàbá náà yóò ti wọnú ìpẹ̀bí, èèyàn yóò ti wà ní ìpẹ̀bí níbi tí wọ́n ti ń ṣe orò àti ètùtù fáwọn ọba tuntun. Níṣẹ́ ni tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o, nítorí pé bàbá náà kò tíì wọnú ìpẹ̀bí lẹ́yìn nǹkan bí ọ̀sẹ̀ kan tí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́, tó sì jẹ́ kí bàbá náà ó ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà o, tó sì ti balẹ̀ sórílẹ̀‐èdè Canada lásìkò tá à ń ṣe àkójọpọ̀ ọ̀rọ̀ yìí. Ẹ rántí pé lọ́jọ́ 13 oṣù kínní ọdún tá a wà yìí, the 13th of January 2025, ìní gómìnà Ṣèyí Mákindé ló gbé ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí àṣẹ fún Aláàfin Ọ̀yọ́ tuntun tó jẹ́ Aláàfin ìkẹrìndínláàádọ́ta 46th Aláàfin of Ọ̀yọ́, ìyẹn Ọba Abímbọ́lá Hakeem Owóadé, tó sì jẹ́ pé níṣe ni wọ́n kéde ní Mákindé sọ lọ́jọ́ náà pé láàrin ọ̀sẹ̀ mẹ́rin ni àwọn yóò ṣe ayẹyẹ ìwúyè fún Aláàfin Ọ̀yọ́ tuntun. Èrò gbogbo èèyàn nígbà tí gómìnà tó sọ eléyìí ni wípé Aláàfin tuntun yóò ti wọnú ìpẹ̀bí lọ, nítorí nǹkan bí ọjọ́ 21 days ni ó fi máa ń wà nípẹ̀bí. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀rọ̀ ti yí padà báyìí o, Aláàfin tuntun kò sí nínú ìpẹ̀bí o, tí bàbá náà tó sì ti kúrò lórílẹ̀‐èdè yìí tó ti gba orílẹ̀‐èdè Canada lọ. Ǹjẹ́ kí ló fà á tí Aláàfin Ọ̀yọ́ tó fi gba orílẹ̀‐èdè Canada lọ? Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé gbogbo àwọn iléeṣẹ́ ńláńlá tí bàbá náà tó ti ń ṣiṣẹ́ ni ló fẹ́ lọ dágbére fún, tí ó sì kọ ìwé fiṣẹ́ sílẹ̀. Ẹ rántí pé òfin àwọn iléeṣẹ́ ńláńlá pàápàá lókè òkun ni pé béèyàn yóò bá fi iléeṣẹ́ wọn sílẹ̀, ó gbọ́dọ̀ fi lẹ́tà lẹ̀, ìyẹn lẹ́tà dágbére pé òun ò ṣiṣẹ́ mọ́. Gbogbo eléyìí ìsìn ni wọ́n ní Kábíyèsí Ọba Abímbọ́lá Hakeem Owóadé kò tíì ṣe. Ẹ sì rántí pé bàbá náà yàtọ̀ sí fóun lónìí iléeṣẹ́ 100279 Manitoba Limited tó wà lórílẹ̀‐èdè Canada, ó tún ń ṣiṣẹ́ ní ọ̀kan pàtàkì lára àwọn iléeṣẹ́ tó ń rí sí ìmọ̀ ẹ̀rọ ní gbogbo àgbáyé lórílẹ̀‐èdè Canada. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ pé gbogbo eléyìí ìní Kábíyèsí gba orílẹ̀‐èdè Canada lọ láti ṣe ìdágbére àti láti kọ lẹ́tà fún àwọn tó ń bá ṣiṣẹ́, tó bá sì jẹ́ pé tó bá ti ṣe léè tán ó ń padà bọ̀ wá sí orílẹ̀‐èdè Nàìjíríà láti wọ pẹ̀bí, láti bẹ̀rẹ̀ àwọn ètùtù àti àwọn orò tí ó ń sọ èèyàn di ọba. Ṣá o, agbẹnusọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ kọmíṣánná ọ̀rọ̀ ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọmọọba Dọ̀tun Oyèládé, ó ti jẹ́ kó di mímọ̀ wípé ọjọ́ 4 oṣù kẹrin ọdún tá a wà yìí, ìyẹn April 4, 2025, ìní ayẹyẹ ìwúyè Ọba Abímbọ́lá Hakeem Owóadé yóò wáyé, tí oríṣiríṣi àwọn èèyàn káàkiri ilẹ̀ Yorùbá tí yóò sì wáyé Kábíyèsí tuntun sí.